Okay. Ńláńlá ohun rere lórí ìgbà ókè kan máa lọ. Wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ yìí. Ààbò, àánú àti ogun Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Lọ́dọ̀ àwọn bàbá wa tí ẹ ní àṣẹ lẹ́nu, làwọn náà ti fi àṣẹ tiwa sọ̀rọ̀. Àṣẹ ń tèmi mọ̀. Àṣẹ. Ẹ ṣe wí ló ti rí. Bẹ́ ti wí ló ti rí. Bẹ́ ṣe wí ló ti rí. Bẹ́ ṣe wí ló ti rí. Èyí ẹ wí yẹn. Àárọ̀ tí rọ̀ mọ́. Bẹ́ ti wí ló ti rí. Inú ilé tó bá wà, ìwúre yà lọ kàn wá lára. Gbogbo ìtókù tá a fẹ́ ṣe ládùúgbò lẹ́yìn ní ti Mùsùlùmí, ní ti Kìrìsìtẹ́nì, gbogbo àdúrà tá a bá gbà, Ọlọ́run á fàṣẹ sí i. Àṣẹ fún wa. Kó tó dọdún tí bọ̀ ògbó pọ̀ sí nínú ẹgbẹ́ ANT. Àṣẹ. Kò ní ṣe ṣe lórí wa. Àdúrà wa gbà. Àbò adájú lórí wa. Lójú oorun, lójú àlá, lójú ayé. Ọlọ́run á máa dáàbò bò wá. Gbogbo àwọn tó ń bọ̀ náà sí ìdèbí, Ọlọ́run á ṣọ́ wọn débi láyọ̀ àjà. Ìwúre ọdún yìí tí bàbá wa ṣe fún wa, àwọn tí ò tí ì débí á lọ kàn wọ́n lára. Yorùbá ló ń Yorùbá sọ̀rọ̀ àwọn ìbọn fáráyé gbà. Bí wọ́n bá gbà wọ́n sókè, wọ́n tún gbà wọ́n sísàlẹ̀. Ó di jẹ̀lẹ́ńkẹ́ o. Bóyá akọjá lọ, ọ̀run akọjá lọ. Òtítọ́ àtọwọ́ ògòkè àgbà. Yóò Yorùbá. Àsìkò bàrókà ní gbogbo ẹ̀ régerege. Yóò bàbá mi o. Yóò Yorùbá ló ń Yorùbá sọ̀rọ̀ àwọn ìbọn fáráyé gbà. Bí wọ́n bá gbà wọ́n sókè, wọ́n tún gbà wọ́n sísàlẹ̀. Ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ tí wọ́n gbé kúrú. Àwọn tí a lè fẹjọ́ sùn ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọ́n fọwọ́ lọ́wọ́. Bí àgùntàn tí abọ́ rẹ̀ ń bòrìṣà ilẹ̀ o. Yorùbá ronú wò. Yorùbá ẹ ronú o. Ẹ má jẹ́ kí ilẹ̀ yìí ó bàjẹ́ o. Oríkì màá ń burú títí kó gbogbo ọdún lẹ́yìn òkùnkùn fún mi ní ọ̀rẹ́ àná. Ẹ jẹ́ ká kó ló.
pẹ́ o. Òdùwà bàbá kúnlẹ̀ iṣẹ́ òtòwó tọmọ o. Àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o. Òdùwà dábàá sáré ká sì máa lélè jẹ́ o. Àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o. Àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o. Ibikíbi tó ṣe mí lọ. Orí mi ò ṣèlú mọ̀nà. Láyé káyé lọ́nà kọ́nà tèmi á dára o. Ilẹ̀ gbogbo láyé òní tó rí sá o. Ibikíbi tó ṣe mí lọ. Ayé mi ò ṣèlú mọ̀nà o. Láyé káyé lọ́nà kọ́nà tèmi á dára o. Ilẹ̀ gbogbo láyé òní tó rí sá o. Orí àpèrè aṣàkàrà ilẹ̀kẹ̀. Orí àpèrè aṣàkàrà ilẹ̀kẹ̀. Orí gbèrè kò ní o. Everybody. Ẹ̀dá gbèrè kò ní o. Ẹ̀dórí imú. Orí gbèrè kò ní o. Ẹ̀dá gbèrè kò ní o. Bímọ lórí ire. Ẹ̀dá jẹ́ lẹ́sẹ̀ ire. Bímọ lẹ́sẹ̀ ire. Ẹ̀dá jẹ́ lórí ire o. Bímọ lórí ire. Ẹ̀dá jẹ́ lẹ́sẹ̀ ire. Bímọ lẹ́sẹ̀ ire. Ẹ̀dá jẹ́ lórí ire o. Agbẹnimadẹ́yìn, agbẹnimadẹ́yìn, agbẹnimadẹ́yìn. Babaláwo orí. Onífá fún orí. Orí ti kọ̀lé ọ̀run bọ̀ wá bọ̀ ní ayé o. Agbẹnimadẹ́yìn, agbẹnimadẹ́yìn, agbẹnimadẹ́yìn. Babaláwo kò kí. Onífá fún òkú. Ogun ti kọ̀lé ọ̀run bọ̀ wá bọ̀ ní ayé o. Odù yí gìrìgìrì bá gìrìgìrì jáná. Odù yí gìrìgìrì bá gìrìgìrì jáná. Onífá fún orí. Orí ti kọ̀lé ọ̀run bọ̀ wá bọ̀ ní ayé o. Ǹjẹ́ orí làbá bọ̀ tá a bá forìṣà sílẹ̀ o? Orí làbá bọ̀ tá a bá forìṣà sílẹ̀. Ǹjẹ́ orí làbá bọ̀ tá a bá forìṣà sílẹ̀ o? Orí làbá bọ̀ tá a bá forìṣà sílẹ̀. Bí orí ṣe ń gbé ní, òrìṣà ò lè gbé ní. Bí orí ṣe ń gbé ní, òrìṣà ò lè gbé ní o. Odù yí gìrìgìrì pa gìrìgìrì jáná. Odù yí gìrìgìrì pa gìrìgìrì jáná. Onífá fún orí. Odù ti kọ̀lé ọ̀run bọ̀ wá bọ̀ ní ayé o. Olùmọ̀nà ìwọ olùmọ̀nà lórí mi àṣẹrántí mi. Olùmọ̀nà
Ọmọ nítorí ẹ̀wọ̀n lọ́jọ́ ìdájọ́ ẹ̀kọ́. Olúwa, ọtí mi ò àmì lọ́wọ́ èyí ẹ̀rọ orí mi o. Ọwọ́ ìkókó náà fi wọ̀ kí. Orí mi o. Ọwọ́ òrìṣà. Orí mi o. Ìgbà ìjẹ̀bọ̀ fi dálẹ̀ o. Orí mi o. Ìgbà ìjẹ̀bọ̀ fi dálẹ̀ o. Orí mi o.
pàdé wa ò ní ìdùnnú. Olùkọ́ wa lọ, ó ti sá wa. Obìnrin tí a ṣe ìlú ọkọ̀ pábí ọ̀rọ̀ tí ọ̀nà tó yìí tán ìjọ aṣègbè nìyí ìpè ọkùnrin wa kó wà ní olùkálùkù péré bẹ́ẹ̀ kó tán ní olùkálùkù ìjọ ìbá rú òkú wa dé kó má bọ́ wọn lọ o ibi wọn wọn tó jù lẹ ìfẹ́ oní ẹ̀kọ́ mọ padà lọ ìfẹ́ ẹ̀kọ́ mọ padà lọ o ẹ̀ka ọlọ́run nígbà lẹ́kùn ìjọ bàbá ìjẹun àgbà tẹ́lẹ̀ wọ́n ti ti ẹgbẹ́ yìí pẹ̀lú bàbá gbòǹgbò wọ́n lọ ìlú ìfẹ́ àti bàbá ìgbàlá fún wọn. Ẹ wálé onílẹ̀ yẹ ńlọ ọ̀sùn sàbí ẹ kúlẹ̀ pàdé onílẹ̀ yẹ onílẹ̀ yẹ ẹ kí bá pàdé ara yín lọ́dún náà lọ́wọ́ bàyá pọ̀ dálẹ̀ o bàyá pọ̀ dálẹ̀ o àgbàrò àgbàlẹ̀ mi gbogbo àwọn yìí wọn fi wàlé lọ́wọ́ ẹni mọ̀ sálẹ̀ ọmọ òkè tó wá bí ẹni mọ̀ sálẹ̀ ọmọ lápá lọ́wọ́ lápá lẹ́sìn owó ńláńlá ọmọ àpọ̀jù lọ yìí o iṣẹ́ yóò ní ti ṣe fún yín lọ́wọ́ o iṣẹ́ yóò ní ti ṣe fún yín lọ́wọ́ o gbogbo ọmọ ẹgbẹ́ pátá iṣẹ́ yóò ní ti ṣe fún yín lọ́wọ́ o ó bí abíkú fún yín o lábàrún fún yín o lábẹ́jọ́ fún yín o. Ọdún máa jọ ọkọ mẹ́rin olùkúrú láti ẹ̀ orí oko orí àtọ́ orí ẹ̀mú bàbá yìí orí oko ní àtọ́ ní abáyíkàlẹ̀ o àwọn ìpínlẹ̀ ọmọ ẹ̀mú olójijì o wọ́n ìpínlẹ̀ ọmọ ẹ̀mú olójijì o máa sọ lọ́ọ̀mù máa sọ ilé ìmọ̀ rẹ̀ ń fi máa kọ́ lórí ọ̀tẹ̀ ìpátá ẹ̀sọ́ ti fi táwà lórí ẹ̀ lẹ́yìn o. Atare familia matung, dan aku tak lagi atau ada sesuatu yang aku belum ada sendiri. Baba. Baba. Ọdúnjọ́ ìwò bí Jésù mẹ́rẹ̀ àbàmílágẹ̀ yọ̀dún àwọn olóṣèlú. Kò dámọ̀dé lè ní ìdàgbàjà àyàgbà.
ọmọ nínú yìí ní ọ̀dà wọ́n kọ̀ rẹ́bí ìgbésẹ̀ nípa tí wọ́n máa ti ṣe ẹ̀kọ́ yìí lọ́rọ̀ àgbàdo náà ẹ̀yin bàbá nínú pàtì ẹ̀yin bàbá nínú pàtì ẹ̀rí tí wọ́n ti ká láàbù ẹ̀rí tí wọ́n ti ká láàbù. Wọ́n ti sọ̀rọ̀ ẹ̀mí kúrúkú o wọ́n ti sọ̀rọ̀ ìgbà bàbá agbára ìgbà ìgbé ọ̀làríwájú ẹnì dọ́là rẹ̀ yìí o. Oyin rèé mo ròyìn bíbí ṣàfara mo ròyìn bíbí ṣàfara ẹsẹ̀ dá ìrìndì rẹ o ọmọ rẹ ìrìndì rẹ o àṣírí ẹ̀kọ́ ìtùtù kéré àṣírí bẹ́ẹ̀ tutù ẹlẹ́yàwó nìyẹn o nàgbà nínú ẹ̀ka àṣírí ẹ̀ka ti tu ẹlẹ́yàwó ẹ̀yọ ní bàbá ẹbí abẹ́sàlẹ̀ ìlú àṣírí Ó yá o, ẹlẹ́yàwó nìyẹn o. ẹ mú wà bí alẹ́ o. Ọ̀rẹ́ bàbá kọ́ lè tọ́ di dé. Ó kéré ló ń sọ wá dáhùn. Òyìnbó rẹ̀ o, a kì í bá lánàá, a kì í bá ṣẹ̀rí ábẹ́ẹ̀kì o ọlọ́jọ́ ìdìbò aṣẹ́gun ayé ìbàlẹ̀ ni o òfúrò ọba mẹ̀sí ìbàlẹ̀ ni o ìbàlẹ̀dọ̀ gbárùmálẹ̀ lágbòdo ìbàlẹ̀dọ̀ olóyè o ìbàlẹ̀dọ̀ oṣù méje wọ́n ní lọ́sọ̀ọ̀sà ó ṣètòdì ẹ̀rọ wa ni àwọn ọmọ òṣèré orí ìtàgé bẹ́ẹ̀ ni wọ́n lo abẹ́lé ìlú kọ́kọ́ wọn fẹ́ ṣáàbùrọ̀ ọdún ẹ̀jẹ̀ ká dùn àwọn program wọ́n bí ìrìn òdòdó kọ́ lè tẹ̀lé ní aláta àlàáfíà o wọ́n má tẹ̀lé pọ́ǹpù ọmọ o wọ́n mẹ́rin dààmú o atẹ́kùnbùkù kí ẹ̀ má fẹ́ lù wọ́n ọkọ̀ ilé po ọlọ́ ọwọ́ wa ọ̀tọ̀ má padà kọ́ ọ̀mọ́ mọ́tò ẹlẹ́sìn o ní lélẹ́lẹ́ ẹ̀rọ fún ilé ìlú ẹ̀kọ́ tẹ̀kọ́ ní aláta àlàáfíà o aláìlúwà ẹ̀kọ́ àlejò ẹni fẹ́ gbàgbà mọ́ sẹ́nu agbálúgbálúgbálúgbá rẹ̀ ilé arójú ọ̀nà aráyè èyí tẹ́ júbílọ̀ pẹ̀lẹ́ láàrin mẹ́ta lọ́balọ́ba wọn ni fẹ́ ṣàwátì láàrin mẹ́ta lọ́balọ́ba wọn ni mo lọ lápẹ̀lẹ́ wọn nígbà dúpẹ́ wá kéré tó bẹ́ẹ̀ tọ́ sí mi ẹgbẹ́ ọmọ rẹ̀ fún ẹni bá tẹ̀sán ṣàwátì mi rẹ̀ a sì kọ́ ní sọ́lọ́ ọ̀bà máa jẹun wọ́n ní kọ́ lọ́kùnrin akọ̀bá àdàbà kẹ́yìn ẹ̀mí tẹ̀sí rẹ̀ o ìlọ́tọ̀ọ̀sà kùjọ wa kùjọ ọmọ ẹ̀yẹ ọlọ́run ìdùnnú rẹ̀ o kó dúpẹ́ òun rẹ̀ níṣẹ́ o wọ́n ní lókun wọ́n ní wọ́n kẹ̀yìn rúkúdà o ogún ilé ẹ̀jẹ̀ orúkọ jẹ́ ní o àti ìrìnàjò gbogbo sáàmà rẹ̀ tẹ̀lé ní alátàlàfíà o. Bàbá ọba àjọ
ọkọ̀ mi bá balẹ̀ tó yìí nípa o. A nípa owó, a nípa àwọn mẹ́ta, ìyá ìjọba ẹ̀rọ gẹ́gẹ́ ìlú ẹ̀rọ máa ṣe o. Wọ́n ní rí dààmú o, lórí ọmọ wọ́n ní rí dààmú. Ilé ayọ̀ ní àpòjúdé wọn lọ́wọ́. Ìbànújẹ́ mẹ́wàá ní fẹ́yìn wọn. Àwọn aláyọ̀ wọ́n ní lọ́mọ ẹ̀ máa yọ̀ o. Lẹ́kẹ̀ẹ́ ní kó ṣàṣe mọ́ o. Ó dẹrẹ́ máa yọ̀ kẹ́ni fún ìjọba ìfọ́ máa lẹ́ dúró wọn o. Ajẹ́lé ṣòro ìfọ́ máa lẹ́ dúró wọn. Ṣé ń bọ́ lọ́rọ̀ tó máa bọ̀ lọ o? Wọ́n ní lọ́mọ ẹ̀ máa yọ̀ o. Ní agbára náà lágbára ìfọ́ máa lẹ̀. Ìfọ́ mi ti sọ lẹ́nu, wọ́n ló ṣe máa rí o. Àwọn alẹ́ tó máa bọ̀ lọ o.
ní ìgbésùn wa alàbà gbogbo Òṣogbo wa ìrọ̀ ọmọdé. Adúpẹ́ ní orúkọ Olódùmarè àkọ́kọ́ gẹ́gẹ́ ọba tó gbélé ayé rí ìdí ayé ọjọ́ kúdà gbogbo wa ìpè tá a pé ìtọ̀ tá a pọ̀ ikú òní rẹwà lọ́pọ̀lọpọ̀ ìgbà òní da eré owó àwọn àdàlù wà ń tún lọ tá à ń bọ̀ àní jáde lékú lọ́wọ́ ìṣòro tó burú kò ní kò wá gbangba òde òní gbá wa lójú àní ti lérù kúrò dé àní kò dé òní wọlé àní kẹ́rù wa ti kà ìgbà òní pàgọ́ tù wá orí òní dára jà lọ́dọ̀ àbínú ẹni ká ṣe pé lọ́dún yìí á tún pèlè gba ìlọ lọ́dún ẹ̀mí odó abojú gbogbo oṣù múlèrè níyì ẹ̀rẹ̀ẹ́rẹ́ bí léjẹ̀gì ọdún jọ bí èso lọ́mọ kẹyìn wọn lọ́dún wá ọdún rẹ̀ ń gbé àtẹ̀lẹ̀mọ̀ tó kó kìí kọdún jẹ àrílọ́wọ̀ ìní òní kọdún jẹ ọdún òní lè pa mí jẹ ẹ̀yin òní kọdún jẹ ọdún òní lè pa yín jẹ àwa òní kọdún jẹ ọdún òní lè pa wá jẹ àtẹ̀lẹ̀mọ̀ tó kó kìí kọdún jẹ àrílọ́wọ̀ èyí kọdún jẹ o èyí kọdún jẹ o. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, àlàyé káyàkì. Ìwọ́ra, ó ní kìkì, ó yẹ kókè, ó yẹ yẹlá. Ẹ jọ gbogbo ẹ tó wà ní ẹ bá ti pàṣẹwọ́ fún Ọ̀sọ̀sà. Kábíyèsí, mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa, bàbá ọba Ọ̀ṣọ́sálà, I.J. Richard Ayọ̀ Ògúndé. Wọ́n ṣe ìlérí fún wa pé àwọn máa bá wa pé lọ́dún yìí, Ọlọ́run jẹ́ ìyọ̀ǹda tí wọ́n mú ṣẹ, ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn. A dúpẹ́ lọ́wọ́ ìyàwó wọn Chief Mrs. Ògúndé, ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn.
ìyá kan ṣo ká ní tó jẹ́ kó tu bàbá ọba máa dán. O ṣíbi owó yóò ní kọ́ o. Fún tẹ̀sí a máa jiná o. Iṣẹ́ àdúgbò lọ́wọ́ yín. Kábíyèsí ẹjọ́ mo fẹ́ tọrọ káfárà kan lọ́wọ́ yín. Bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùìkan Araba of Oshokoland. Wọ́n gba mẹ́sẹ̀jì pé ìyàwó Yẹ́nkẹ́mù kú. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ wá ní program yẹn. Òní yìí náà ló bọ́ sí. Ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn òun gbọ́dọ̀ má dá wa lóhùn làwọn fi wá. A dẹ̀ bẹ̀ wọ́n pé afẹ́fọ́ bá wa dé ààfin, wọ́n bá wa dé bí. Mo fẹ́ tọrọ káfárà kí kábíyèsí náà dá wọn ká jẹ́ kó tètè máa lọ. Torí wọ́n ṣì ń lọ sí pé lẹ́ńtẹ́ń program yẹn báyìí. Kábíyèsí o. Bàbá wa ẹ ṣé àdúpẹ́. Gbogbo bí ẹ bá ṣe ń lọ, ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí. Àdúpẹ́ o, ẹ̀kú àdúró tì wá o. Kábíyèsí, mo fẹ́ sọ̀rọ̀ kan sí yín lọ́wọ́ nínú nǹkan tí ẹ sọ kábíyèsí. Ọdún tó ń bọ̀ 2026 òun ni ANTP tó jẹ́ the first theatre art association in Nigeria, in West Africa, in Africa, the first association of theatre art. Ó máa pé 50 years ní ọdún tó ń bọ̀. Bó ṣe wù ní lọ́pọ̀ yẹn, àrà ọ̀tọ̀ ní ìwúre tè. Ìkẹta ló máa jẹ́ ní ọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run á dá ìní yín sí kábíyèsí. Gbogbo àwa táwa bí náà Ọlọ́run á dá ìní wa sí. Àjọ pé tún ṣe lágbára Ọlọ́run. Bàbá wa orúkọ kan tí ò ṣe é bò mọ́lẹ̀ ní kí Kúbà tó kù nílé lóko ni wọ́n mọ̀ wọ́n. Torí ẹ̀ la ṣe sọ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa tó bá wá lọ́dún yìí, ẹ jẹ́ kó wá wọnú Museum Ògúndé kí wọ́n wá wo àṣeélẹ̀ tí bàbá wa ṣeélẹ̀ tó jẹ́ ẹ̀kọ́ fún àwa tá à ń bọ̀ lẹ́yìn. Ìlú Ọ̀sọ̀ọ̀sà yìí náà ni o, ìlú ìyá máa tẹ̀síwájú o. Orúkọ ńlá ló tilẹ̀ yìí jáde, orúkọ náà rẹ̀ ní bàjẹ́ o. Gbogbo àwa tá à ń wájú náà Ọlọ́run á gbé gbogbo wa ga o. Ọlọ́run á jẹ́ kó rí wá kàn kí o. Iṣẹ́ tá à ń ṣe kò ní tìṣẹ́ mọ́ wa lọ́wọ́ o. Ìwúre tá a wá wá lọ́dún yìí bá a ṣe fẹ́ kó rí Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Gbogbo ohun tá ò bá fẹ́ Ọlọ́run kó lè jìnnà sí wa o. Owó tá a kọ́kọ́ wá fẹ́ Ọlọ́run kó ṣe fún wa o. Ọdún ayọ̀ ọdún tuntun òun ni kọjú òjẹ́ kọjú ìfúnjẹ fún wa o. Bàbá mi kan náà wà ní ìjókòó bí alàgbà Oyèwọlé olówó mojú ọ̀rẹ́. Wọ́n láwọn fẹ́ kọ orin tí Ògúndé kọ fún Ọ̀sọ̀ọ̀sà. Wọ́n láwọn fẹ́ kọ fún wa. Ẹ̀ṣẹ̀ ní gáfárà yìí jẹ́ kí wọ́n kọrin náà fún wa. Ìbálẹ̀jọba lókun lórí ọ̀sà. Ìbálẹ̀jọba lókun lórí ọ̀sà. Ilé gbàgbé. Ilé gbàgbé lókun.
ìgbàgbọ́ wọ́n wá bá mi ní bí wọ́n ní wọ́n fẹ́ kí bàbá wa High Chief Ifáyẹmí Ẹlẹ́kùn Ìtàn the Araba of Osogbo land wọ́n ní wọ́n fẹ́ kí wọ́n bá bàbá wa His Royal Majesty the Gígọ́ndẹ of Ọ̀ṣọ́ṣà land wọ́n fẹ́ kí wọ́n bá wọn ya fọ́tò kò tó kí wọ́n dìde. Èmi gan fẹ́ fún ọ ní award. Bàbá wa ní okùn náà nìkan ró o. Yàmi yóò wọlé yàmi. Award of Excellence is given to you today, the second anniversary of the Good Days. The compliments of Alayalu Abubakar Adekoya Ofemloye in recognition of the personality and appreciation of God bless you. Àlàyé dájì ìrọ̀lá lọ́jọ́ ìdíjì